kí ọ dáadáa kú ọjọ́ ìbí o ọmọ mi sóre. Màmá wa ni o Múradéyọ̀ Àwẹ̀kẹ́ mi ọ̀wọ́n o mo kí ọ dáadáa kú ọjọ́ ìbí o ọmọ mi sóre. Happy birthday to you o. Ọpẹ́ ní fọ́lọ́run lókè ọ̀run, ìyìn àti ọpẹ́ forúkọ mímọ́ rẹ̀. Mrs. Daniya Ọmọbọ́láńlé Adétóhùn Àwẹ̀kẹ́, mo ní ọpẹ́ ní fólú tó dá ọ sí tọmọtọmọ. Mo ní mo bá ọ dúpẹ́ lọ́wọ́ Yárọ́bì lókè. Ọmọbọ́láńlé Adétóhùn Múradéyọ̀ Àwẹ̀kẹ́ àkànkẹ́ mi ọ̀wọ́n, mo lọ́pẹ́ ní fẹ́lẹ́dùmarè ọba tó dá ọ sí tọmọtọmọ tí ò jí ó mú sí mọ̀yà. Kábíyèsí alágbádá náà aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn ògbólódodo dìde ọ̀gbádìí gbogbo ọlọ́tẹ̀ mọ́lẹ̀ pátápátá. Ọmọbọ́láńlé mo ní okú ọjọ́ ọ̀bí. Iyeke ló kú yé mi pọ́lọ́hún ó ṣe bí ẹ̀dá ni ẹjẹ́ abẹ kó lè jẹ́ aráyé gbé. Ọmọbọ́láńlé mo bọ́ ọ dúpẹ́ lọ́wọ́ Olú o jàre, aláàdúpẹ́ lọ́wọ́ Yárọ́bì tó dá ọ sí tí ò jí ó mọ̀ yà. Ọmọbọ́láńlé Adétóhùn Múradéyọ̀ Àwẹ̀kẹ́, ìwọ gangan nìwà tí gbogbo àwọn ènìyàn ń wá ká. Ìwọ gangan nìwà tí gbogbo àwọn ènìyàn ń tẹ̀lé wá rẹ fi hùwà. Most beautiful Àwẹ̀kẹ́, philanthropist Àwẹ̀kẹ́, sociable Àwẹ̀kẹ́, gorgeous looking Àwẹ̀kẹ́, ever smiling Àwẹ̀kẹ́, most disciplined Àwẹ̀kẹ́. Mo ní okú ọjọ́ bí fẹ́ni tí kò tí ì mọ̀ kó wá gbọ́. Àbí Ọmọbọ́láńlé Adétóhùn Àwẹ̀kẹ́ sínú ìdílé Omiṣore lọ́jọ́ 10 oṣù kọkànlá ọdún 1960. Lọ́dún náà lọ́hùn-ún gangan làyànmọ́ bẹ̀rẹ̀. Ó lọ sí ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní St. Peter's Anglican Primary School nílùú Ilé-Ifẹ̀ kó tún tó crossover sí Síjúadé Nursery and Primary School lọ́dún náà lọ́hùn-ún nílùú Ilé-Ifẹ̀ bákan náà. Kò tán síbẹ̀ yẹn ará. Ọmọbọ́láńlé Adétóhùn Àwẹ̀kẹ́ tún tẹkọ̀ létí lọ sí ilé ìwé St. Louis Secondary School nípínlẹ̀ Ondo. Ọmọbọ́láńlé Adétóhùn Àwẹ̀kẹ́ ó tún gbéra pa lọ sí St. Andrews College. Ọmọbọ́láńlé Adétóhùn Àwẹ̀kẹ́ ó tún lọ sí University of Ibadan eléyìí tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó sì gba ìwé ẹ̀rí nínú Adult Education Language Arts. Ọmọbọ́láńlé Adétóhùn Àwẹ̀kẹ́ sí orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí àgùnbánirọ̀. Ó sì gba ìwé ẹ̀rí tó yanrantí bọ̀. Àdúrà gbogbo òbí ni pé kọ́mọ kàwé kó sì tún ríṣẹ́ rere ṣe. Ọmọbọ́láńlé Adétóhùn Àwẹ̀kẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ní ṣíṣe gẹ́gẹ́ bí akọni ọmọ ní Methodist High School nítorí pọ́nà kan òwò ọjà. Ọmọbọ́láńlé Adétóhùn Àwẹ̀kẹ́ ó bẹ̀rẹ̀ owó káràkátà ní pẹrẹu, the banker of our time. Ọmọbọ́láńlé Adétóhùn Àwẹ̀kẹ́ ṣiṣẹ́ pẹ̀lú báńkì lóríṣiríṣi. Ó ti ṣiṣẹ́ pẹ̀lú commercial bank rí nílùú Èkó. Ó ti ṣiṣẹ́ pẹ̀lú merchant bank rí gẹ́gẹ́ bí marketing officer. Ìlú Amẹ́ríkà nìyá tẹ̀dó sí lákòókò tá a wà yìí níbi tó ti ń ṣiṣẹ́ nọ́ọ̀sì. Kéré o onílé àlejò, ǹjẹ́ ẹ tún mọ̀ pé oníṣòwò káràkátà ni Ọmọbọ́láńlé Adétóhùn Àwẹ̀kẹ́ jẹ́. Kábániraṣọ, góòlù ọrùn ọwọ́ àti tẹsẹ̀ lóríṣiríṣi Ọmọbọ́láńlé Adétóhùn Àwẹ̀kẹ́ ni ẹ kàn sí. Máàmi Ọmọbọ́láńlé Adétóhùn Àwẹ̀kẹ́ gbogbo nìṣe Nàìjíríà Limited. Màmá mo kì í mo ní kẹ́ ẹ chop nọ́ọ̀kù. Màmá wa òsùn ó ní ló ṣe sún sọ́wọ́ wájú. Ìyá mi ò sọlẹ̀ ló ṣe tẹkọ̀ létí lọ sí Amẹ́ríkà. Ṣé bí ìgbàlá ọkàn àti ìsọjí mímọ́ tòótọ́ tó o ní lọ́jọ́ 6 oṣù kejì ọdún 1989 kò tí ì bọ́ mọ́ ọ lọ́wọ́. Mo ní o tó ká dúpẹ́ àníkábọ̀ fòfáyọ̀. Behind every successful woman there must always be a man. Ọmọbọ́láńlé Adétóhùn Àwẹ̀kẹ́ ó yẹ kó o dúpẹ́ lọ́wọ́ ọkọ alálùbáríkà tó o fẹ́ yàtọ̀ sí ọkọ tó kún boro. Dádì Dr. Daniya mi ọ̀wọ́n, mo kì í dáadáa àní mo tún kì í káyé ó gbọ́. Ọkọ alálùbáríkà ńlẹ̀yìn ẹ̀yìn sí ọkọ, mo bá ń dúpẹ́ lọ́wọ́ Elédùmarè. Ọmọbọ́láńlé Adétóhùn Àwẹ̀kẹ́, mo kì ọ́ délé bàbá tó bí ọlọ́mọ. Ṣé bọ́mọ wọn nífẹ̀ẹ́ òye ni ọ́? A kì í dúró kí wọ́n nífẹ̀ẹ́ ọ ní. Àìbẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ òye. Kò
gágò bẹ̀rẹ̀ làákì wọn nífẹ̀ẹ́ ò dáyé gbáǹtẹ́ gbọ́rọ́ ṣẹ́gi ọwọ́ àti tẹsẹ̀ ní múlẹ̀ olúfẹ́ wù mí lọ ẹ̀yin lọ́mọ onífìtílà rébété tíná kì í kú níbẹ̀ tọ̀sán tòru ọmọ onílù kan ìlú kan tí wọ́n ń fawọ́ ẹkùn ṣe akẹ́tẹ́pẹ́ tí erin ni wọ́n fi ṣẹ̀ṣọ́ rẹ̀ ọmọ Bọ́láńlé Adétóun Mọ́rádéyọ̀ Àwẹ̀kẹ́ Àkànkẹ́ ọmọ Omiṣore Òtíbejì ọjà Òtíbejì sàn alájò abùkẹ́ Òtíbejì Ìṣọ̀lá Adé yeye gbogbo Omiṣore ọmọ ọlọ́fà rìnlélú ọ̀làlọ́mí ọmọ abisujo kọ ìjàkadì kátàkìtì lóru ọ̀fà ọjà ìyẹ̀rú ọjà wàtà Bọ́láńlé ọjà ìyẹ̀rú ọjà wàsúnjẹ ńlẹ̀ bàbá tó bí ọlọ́mọ ọmọ Bọ́láńlé Adétóun Mọ́rádéyọ̀ Àwẹ̀kẹ́ ìkànnì kò ní ọ́ akọ nínú àwọn bàtà Bọ́láńlé akọ omele tí ń fojoojúmọ́ akín lásán melemele madam ọmọ Bọ́láńlé Adétóun Àwẹ̀kẹ́ ìyá mi ní bámọ̀ pè ọ́ nítorí iṣẹ́ ribiribi tó o ti ṣe mo ní ọmọ Bọ́láńlé kú ọjọ́ bí gbogbo òdílé Omiṣore ní mọ́ kí ọ kí n sì tún mọ́ kí ọ ìyá ni ìyá tó bí ọlọ́mọ madam Monisola Grace Omiṣore wọ́n ní happy birthday to you ọmọ mi wọ́n lò ní sọkúmọ́ wọn lójú ọyá ọmọ Bọ́láńlé mo ní òsàmì mrs Ọmọnìkẹ́ ò sí lọ́wọ́ wọ́n ní happy birthday to you madam Bọ́láńlé wọ́n lẹ́ẹ̀ní parẹ́ lókè ìpẹ́ ojàre mrs Adétutù Omiṣore wọ́n ní happy birthday to you mọ́mí wọ́n lẹ́ẹ̀ní sọkú lágbára Ọlọ́run mrs Afọláṣadé wọ́n ní ẹ̀ẹ́dàgbà ẹ̀ẹ́dògbò ẹ̀ẹ́ní rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ mr Adéwálé Omiṣore náà ò gbẹ́yìn wọ́n ní wàá pẹ́ bí mọ́pẹ́ ṣe é pẹ́ lágbára elédùà lókè mr Olúmídé Omiṣore wọ́n ní kí dáadáa kí n sì tún kì í lárọ̀ ọ̀tọ̀ wọ́n ní lágbára Ọlọ́run ẹ̀ ò ní mọ̀ọ́sì mọ̀yà láyé lágbára yárọ́bì lókè mrs Tóyìn Oyèníran àwọn náà ò gbẹ́yìn wọ́n ní happy birthday to you màmá wọ́n ní tẹ́ ẹ bá lò gba ọdún láyé ọdún kan ní gbogbo òdílé Omiṣore ní kí ọ o wọ́n ní ń bá wọn kì ọ dáadáa mo ti jíṣẹ́ tí wọ́n rán mi tọ́bọ̀ wá níta ní kéwì lákòókò yìí máa gbọ́ Olúmídé ni Ifátóyè Olúmídé Balógun sọ̀rọ̀sọ̀rọ̀ MC Olúbẹ̀k ọmọ wọn nílùú Gbọ̀ngán ọmọ Olúfìárọ̀ Kọ̀dẹ̀jà madam Bọ́láńlé kú ayẹyẹ ọjọ́ bí 60 lókè èèpẹ̀. màmá wa ni o Mọ́rádéyọ̀ Àwẹ̀kẹ́ mi ọ̀wọ́n o mo kí ọ dáadáa kú ọjọ́ ìbí o ọmọ Omiṣore màmá wa ni